Ẹ káàbọ̀ sí Àtòẹ̀gà TV. Ẹ dákun ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ bá wa subscribe kẹ́ tún wá tan notification button yín kẹ́ lè máa jàǹfààní àwọn ìròyìn tá a bá ti mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì yìí. Ẹ dákun ẹ má ṣe sún sókè, ẹ ní sùúrù, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí. Oríire ńlá ló jẹ́ fún àwọn ará ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ ní ìlú Abẹ́òkúta, látàrí ìfilọ́lẹ̀ Ìrù-ẹkùn Security Network tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lénìí láti gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ajínigbé. Olóyè Sunday Ìgbòho Adéyẹmọ òòṣà fúnra rẹ̀ ó wá sí ibi ìfilọ́lẹ̀ náà tí ó sì bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Àwọn ọba aláyé, àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn ẹgbẹ́ ọmọ OPC, gbogbo wọn pátápátá ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti ṣàjọyọ̀ ìfilọ́lẹ̀ Ìrù-ẹkùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí ìpínlẹ̀ Ògùn. Bí wọ́n ṣe ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tán, bẹ́ẹ̀ náà ni wọ́n tún yan adarí tí yóò máa darí wọn ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì fi wọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ìrù-ẹkùn. Olóyè Sunday Ìgbòho sọ wípé òun ò dá Ìrù-ẹkùn sílẹ̀ láti lè máa fi kojú ẹ̀sìn kan tàbí òmíràn. Ó ní pé òun ò dá sílẹ̀ láti fi fa ìjà ẹ̀sìn tàbí láti máa fi rẹ́ ènìyàn jẹ. Ó ní ohun tí Ìrù-ẹkùn wà fún náà ni wípé kí wọ́n máa fi gba ọmọ Yorùbá sílẹ̀, kí wọ́n fi gbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà ìjínigbé. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n darapọ̀ mọ́ Ìrù-ẹkùn lénìí. Ẹ jẹ́ ká wo bí ètò náà ṣe lọ, ká sì gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olóyè Sunday Ìgbòho fúnra rẹ̀. Bàbá mi orílẹ̀-èdè ìtawá jí lóhùn ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá ṣe kábíyèsí fún orílẹ̀-èdè. Bàbá wa bẹ̀rẹ̀. Bàbá gba ọ̀dọ̀ Olóhùn lọ. Olóhùn fọ́ bàbá Olóhùn ẹ ṣe kábíyèsí fún Olóhùn. Bàbá Olóhùn lọ kọ́kọ́ sá ìwé pé ẹ gbọ́dọ̀ bí wálé. Bàbá orílẹ̀-èdè ìta ẹ ó wá ń gbé ìwé yẹn lọ sí ọ̀dọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá. Bàbá tó fi kó ilẹ̀ Yorùbá, ọba Ògbójì ti sá ìwé pé ẹ má gbé Sunday. Bá a ṣe kábíyèsí. Wọ́n wá fún pírẹsidẹ́ntì. Ìwé lélẹ́yìn. Ẹ bá wa kọjá sí ẹgbẹ́ ìwé Sunday Ìgbòho wá fún Buhari. Wọ́n bá wọn pàjẹ́. Sẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ bá pé ẹ̀dá máa ń kú. Àti ọjọ́ kú mi ò pé Buhari ò ní kankan sí. Bàbá mi wá ní tí èsì kábà di iyọ̀ lọ́jà, ọlọ́nìkan ni ó tù. Buhari di iyọ̀ lọ́jà, bàbá mi Bọ́lá Ahmed Tinubu òun tù. Ẹni wípé ìkéde adúlá nìyẹn, ẹsẹ̀ lórí mi, ẹsẹ̀. Ọlọ́run nípa bàbá Tinubu rẹ láéláé. Ọlọ́run nípa Abíọ́dún rẹ. Ó pa ìtẹ́ fúnni mi Ọlọ́run nípa yín rẹ. Ọlọ́run fún mi ní àyè bíi ìṣẹ́jú márùn-ún kí kábíyèsí wa wọ́n fi bá wa sọ̀rọ̀. Tí kábíyèsí bá wa sọ̀rọ̀ tán, àwa gorí stéèjì padà, àjọ bára wa sọ̀rọ̀. Àwa fi commandant wa ní Ògùn state, a fi hàn wá. A fi àwọn commandant kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan wọ́n wà ní Ògùn state níbí, a fi ara wa. Bàbá sẹ̀yẹ tán, a ṣàdúrà fún ara wa. A ọ̀gẹ̀ ara wa. A yà fọ́tò. Mo fi bàbá mi Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò ẹ bá ṣe jàgàbá. Ẹ fi ẹ̀gbọ́n náà ẹ tó bá nífẹ̀ẹ́ bàbá Tinubu kọ́ sẹ́lẹ̀ kejì kọ́ náwó. Orí pé àwọn bàbá wa ní pé wọ́n yóò ní ṣèdí bẹ́ẹ̀. Bàbá Tinubu ni bàbá wa lẹ́wọ̀ bàbá yìí. Ó sì ṣe president. Òun ló dé ká mọ̀ ṣe bó ṣe wù wá. Gbogbo pátì ti bẹ́lẹ̀ Yorùbá lápá pápátá. Gbogbo pátì bàbá ti ní bọ̀lá wọn pa wọn. Gbogbo pátì bàbá ti ní bọ̀lá wọn pa wọn. Thank you.
Ohun tó bá jọun la fi ń wóhun. Yorùbá wí pé èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀rírí. Ohun tó bá jọun la fi ń wóhun. Ọmọ Adéyẹmọ ti tún ṣe bẹbẹ lénìí. Ọmọ Adéyẹmọ ti tún gba iyì lénìí. Ọmọ Adéyẹmọ ti tún ṣe ohun tí àwọn kan sọ wípé kò lè ṣeé ṣe. Ọmọ Adéyẹmọ tún fakọyọ. Èmi a máa sọ wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán ọmọ Adéyẹmọ sí ìran Yorùbá ni. Iṣẹ́ tọ́lọ́run bá dẹ̀ rán èèyàn, Ọlọ́run máa ń tì yàn lẹ́yìn láti jẹ ẹni téèyàn ò bá ti fa àgàbàgebè àbòsí. Ọlọ́run dẹ̀ rí wípé Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà kò fi àgàbàgebè ṣe. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abẹ́òkúta dùn léni o, gbangban kan sí. Ọlọ́run tún ṣe wọ́ndà. Ọlọ́run yẹn tún gbà nàrà. Aláwọn onílẹ̀ ń tì wá lẹ́yìn. Àwọn ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n wà nípa títí wa. Yes, ohun tí mo tún rí ní Abẹ́òkúta lénìí ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Ó fi hàn pé lóòótọ́ lódodo Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda Sunday Ìgbòho fún ìran Yorùbá ni, láti ṣe ìran Yorùbá lóore. Mo kí yín pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. A gbórúkọ YouTube mi síta. Ó dàbí pé wọ́n ti hack YouTube mi, ọ̀dọ̀ wọ́n ti suspend ẹ̀. Mi mọ nǹkan tó náà rí ń bẹ̀, wọ́n ti fún mi information mi ò dẹ̀ tètè rí. Ṣùgbọ́n kékeré nìyẹn, kò lè bà mí ní lọ́kàn jẹ́. Ṣùgbọ́n ilé tó dùn mọ́ mi nínú jù ní ohun tí mo rí ní Abẹ́òkúta lénìí. Ó fi hàn pé Ọlọ́run wà lójú iṣẹ́ sẹ̀. Àní Sunday Ìgbòho, àwọn tó ń pè ní janujanu, ajìjà jẹun, ó ń ṣe drama ní, ó ṣe content ní, fíìmù ló ń yà. Ìgbòho Òòṣà tún ya fíìmù lénìí ní Abẹ́òkúta. That is why I say Ìgbòho Òòṣà shut down Abẹ́òkúta today. Ìmórí èèyàn kan ní 15,000. They are over 50,000 there. They are over 50,000. Launching of Iruekun security network today at Abẹ́òkúta. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ tí ì rí nǹkan kan. A nílẹ̀ Yorùbá máa free. A kàn ń sọ fún àwọn kan, ẹni tọ́lọ́run bá rán ni ẹ jẹ́ ó ṣe, ẹ gbéjẹ́ forí, ẹ gbà fọ́lọ́run. Ẹ mú tọ̀tẹ̀ kúrò, ẹ mú tìlara kúrò. Ẹni tọ́lọ́run ọba mi rán ni lọ́lọ́run ọba mi ṣe lógo. Ẹni tọ́lọ́run ọba mi ṣe lógo lọ́lọ́run ọba mi rán. Àwọn èèyàn ti wà ń bẹ̀yẹ láti nǹkan bíi 7:30. Májàsọ́lá dẹ̀ ya àwọn ibì kọ̀ọ̀kan ká tó débẹ̀ yẹ is around bíi 3:30. Àwọn bàbá wa dẹ̀ sì dúró. Àwọn bàbá wa dẹ̀ sì ń retí Májàsọ́lá. Everybody, every genuine Yorùbás want to free
in the hand of the Fulanis. Adúpẹ́ fọ́lọ́run fún ìrìn àjò tèmi. Ọlọ́run ṣe ìbẹ̀rẹ̀ pẹ̀lú wa ni. Iṣẹ́ tọ́lọ́run ọba mi bẹ̀rẹ̀ ó dẹ̀ máa parí ẹ̀. Ojú gbogbo wa lójú máa ṣe. Ìyá mi Àwẹ̀lé mo kí yín, ojú òní tì yín, ẹ kú ọjọ́ mẹ́ta wá. Iṣẹ́ tọ́lọ́run ọba mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó dẹ̀ máa parí ẹ̀. Tó ti bẹ̀rẹ̀, àní ìrù ẹkùn ti dé. Táwọn kan máa ń jáde síta tẹ́ ẹ̀ ń wò wọ́n, ṣé ní ó tó ìrù ẹkùn? Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ṣé gbọ́ mi? Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ìgbà ló ṣe gbá ìkòkò bàbá ṣàsùn, ẹ má wo bẹ́ẹ̀. Torí inú wọn ò dùn ní. Inú wọn ò dùn. Lénìí, inú mi dùn pé ọmọ Yorùbá tó fún wọn ní knockout. Ọmọ Yorùbá tó fún wọn ní knockout pé àní a fẹ́ bọ́. Àní kò sáyè fún ìjínigbé ní ilẹ̀ Yorùbá mọ́. Àní kò sáyè bí ẹ ti ń jí wa gbé ní ilẹ̀ Yorùbá mọ́. Àní kò sáyè bí ẹ ti ń pa ìran Yorùbá mọ́. Àní ọmọ Yorùbá ti sọ pé no fún àwọn tí ń gbàbọ̀dè fún wọn tó ń pera wọn lólórí ogun ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ń gbàbọ̀dè Fúlàní, wọ́n ń gbàbọ̀dè eku, wọ́n ń gbà á fún ẹyẹ, wọ́n ń gbàbọ̀dè ẹyẹ, wọ́n ń gbà á fún eku. Ìran Yorùbá ti sọ pé enough is enough. Enough is enough. Bí àwọn lórí rìpọ́tì Facebook yẹ ìkan sọ pé we don cash in YouTube, you don cash it, I will reopen another one. Àwa máa dúró lórí òtítọ́ àti òdodo ni. Ìka tó bá dẹ̀ tọ́ sí mú làwọn bàbá wa la fi ń romú. Olóyè ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó kájú ẹ̀. Ó kájú ẹ̀ kò rí àwọn ọba ilẹ̀ Yorùbá fín. Kò sọ wípé oyè tó ń jẹ ó ṣe déédéé pẹ̀lú ọba ilẹ̀ Yorùbá. Kò forí gbárí pẹ̀lú ọba kankan. And Sunday Igboho is a somebody tó bá ti rí pé ó ṣe mistake níbì kan àti lọ apologize. Kò jẹ́ kó ní òun lára, kò dàbí èèyàn kan ìgbéraga ìgbéra ṣánlẹ̀. Àlọ́mọ Yorùbá ti padà lẹ́yìn yín. Ìbẹ̀jùlẹ́kì tẹ ní ìrù ẹkùn, ẹ fẹ́ ìrù ẹkùn bẹ́ẹ̀ wọ́n ti dé ìrù ẹkùn, ìbẹ̀jùlẹ́kì ìrù ẹkùn ti wà ń bẹ̀. Níjẹ́ kán ríta mẹ́kúta yẹ ṣe kò sáyè fún ìrù ẹkùn ní Ògùn State. Wàláì tàláì sùmọ̀bìláì làsílàwàm. Mo débẹ̀ yẹn lé ní ẹ̀rù bà mí pé tó bá tẹ ìjọ Ògùn náà ní Sunday Igboho ń sà. Ṣé ẹ rò pé Ògùn lè ṣiṣẹ́ tó bẹ̀ yẹn ni? Tó bá jẹ́ kí ẹ jẹ́ pé àdúrà náà ní Sunday Igboho ń ṣé bẹ́ẹ̀ làdúrà ṣe ń ṣiṣẹ́ ni? It means that this work has been perfect from heaven. Ẹni tó ní iṣẹ́, ẹni tó ní Yorùbá ti perfect iṣẹ́ yẹn láti ọ̀run wá. Everybody láti nǹkan bí aago méje àwọn níbi kan níbẹ̀ mo rẹ́ni tó sọ pé àwọn ti wà níbẹ̀ láti aago mẹ́sàn-án. Àwa dẹ̀ débẹ̀ ní kabetérè wọ́n dúró wọn ò lọ. Pé kò sáàyè fún bandit sẹ́ni ilẹ̀ Yorùbá. Pé ọmọ tán pè ní janujanu yìí, ọmọkùnrin tán pè ní ajìjàjẹun yìí, àwọn máa rí, àwọn máa tẹ̀lé lẹ́yìn. Ọmọkùnrin tán sọ pé kọ́ńtẹ́ẹ̀tì ló ń ṣe yìí, pé fíìmù ló ń àti pé ẹntatẹ́nà ni, àwọn fẹ́ tẹ̀lé lẹ́yìn. Tó bá jẹ́ pé ẹntatẹ́nà yẹn ní ìran Yorùbá máa fi bọ́, say they are ready to follow him. Wọ́n jọ mí lójú o. Àwọn Ògùn State jọ mí lójú lè ní o. Wọ́n jọ mí lójú. Iṣẹ́ ńlá náà ṣe. It means that ìrù ẹkùn has come to stay. Ìrù ẹkùn belong to all of us. Ìrù ẹkùn belong to all the Yoruba race. It means that ìrù ẹkùn no going back. Either they like it or not. Ìrù ẹkùn no going back. Ìrù ẹkùn no going back. Tó bá tún di on the second ni
àtúbalẹ̀ gùdẹ̀ sí Oǹdó, àtúbalẹ̀ gùdẹ̀ on the 3rd Èkìtì, on the 4th Kogi. Ọlọ́run ti bá wa ṣe ojú òní tì yín. Remain blessed. Àráyè sọ̀rọ̀ dáadáa lọ́la lágbára Ọlọ́run.